nínú gbogbo ẹ̀yà tí Nàìjíríà ti ń kó jáde àwa tí ẹ̀yà ara pè níjà àwa là ń gba góòdì fún wọn jù but àwa ni wọ́n ń fìyà jẹ jù wọ́n lè kò síye tí wọ́n lè ná sórí àwọn tí àwọn everybody but àwa tí ẹ̀yà ara pè níjà wọ́n máa fún wa ní token money now nǹkan tó ń fa wàhálà yìí ń sìn ní pé a máa ń ṣe national sports festival ní every 2 years so àwọn event kan dẹ̀ ti jọ yẹn tó ti yẹ yín wheelchair tennis pẹ̀lú àwọn deaf pẹ̀lú àwọn some other sports now a dẹ̀ máa ń lọ ń ṣe káàkiri a dẹ̀ ń gba medal through tournament yẹn òun ni most of wọn tó fi ń live òun ni most of wọn tó fi ń take care family wọn now suddenly a kàn gbọ́ pé wọ́n yọ wheelchair tennis kúrò wọ́n yọ deaf sport kúrò tí ò dẹ̀ yẹ kó rí bẹ́ẹ̀ now nígbà tó wọ́n á yọ wọn kó o sì kí ni wọ́n fẹ́ kọ́ máa jẹ àwọn state tó ń fún wọn lówó wọ́n máa stop owó wọn ṣé ká lọ kú ni minister of sport wa sọ pé ó fẹ́ invite àwọn outsider Nigeria àwọn outsider foreigners kí wọ́n take part nínú national sports festival tí ọmọ onídùú òde tí yòó àwọn people yìí wọ́n máa train nínú oòrùn nínú òjò ní everyday and our dẹ̀ ló yẹ ká jẹ́ first citizen of this country why ìgbà tó dàbí ọjọ́ Monday ta bẹ̀rẹ̀ protest níjọ́ Monday wọ́n dẹ̀ wá bá wa area commander wá bá wa DPO wá bá wa liaison officer wá bá wa different people wá bá wa wọ́n dẹ̀ bá wa sọ̀rọ̀ yìí pé ká jọ pé ká lọ kọ sí lẹ́tà nǹkan tá a fẹ́ a dẹ̀ kọ lẹ́tà yẹn ní ọjọ́ Monday a dẹ̀ stop protest yẹn lọ́jọ́ Monday but nínú lẹ́tà yẹn a jẹ́ kọ́ mọ̀ pé we will give them 24 hours kó fi dá wa lóhùn nǹkan tá a béèrè lọ́wọ́ wọn now 24 hours yẹn ti pé lánàá we don't hear anything from them and we give the area commander afun ní copy of that letter afun DPO area C ní copy of that letter minister of Peter Nelson òun ni director of para ó receive letter yẹn ó dẹ̀ lọ fún minister up till now we have never heard anything ṣé wọ́n fẹ́ ẹ̀fẹ́ eradicate disable kúrò kọ́ máa tọrọ owó mọ́ ṣé ìtẹ́ ń ṣe yìí ṣé ìgbà wọn náà ní padà sí títì kan máa jẹ́ wáyé tó yẹ pé àwọn ọmọ onílùú máa suffer ẹ máa lọ gbé foreigner wá nítorí kí ni so nǹkan tó fa wàhálà yẹn nǹkan tá a wá ń fẹ́ ni pé kọ́ mẹ́sàn pé ní bá ṣe wà yìí wọ́n gbọ́dọ̀ fi àwọn spọ́ọ̀tù tí wọ́n yọ yẹn wọ́n gbọ́dọ̀ fi sí keep it to rain with immediate effect nǹkan tá a fẹ́ nìyẹn aṣíwájú àwọn odi wà ń bí èmi ni ti àwọn wheelchair tennis àwọn wheelchair basketball náà wà ń bí báyìí swimming wà ń bí báyìí so kí gọ́ọ̀mẹ̀ntì kí wọ́n ṣàánú wa ní bà nǹkankan jẹ́ but protest yìí tí wọ́n bá ti dá wa lóhùn a máa continue a máa wà ń bí báyìí ọ̀sìn tó bá dá wa lóhùn now nǹkan tó wá fa ariwo àwọn ọlọ́pàá tó yẹ kó tún protect wa wọ́n wá yin tear gas fún wa ṣé o lè ní wá ni ṣé o lè ní wá ni àbí táàtù à ń ṣe táàtù náà ṣó yẹ kí ọlọ́pàá máa ṣe bó yẹ kó dáàbò bò wá ni wọ́n wá yin tear gas fún wa that's why àfi ṣé ni wọ́n mọ́lẹ̀ pé they are not going anywhere àjọ máa parí protest yìí ọ̀n títí minister of sport tó bá dá wa lóhùn Sunday Dare. It concerns the minister for sport. It's a federal thing. Ejo, I want to beg of you. Give me 48 hours. Today, I will get through to the chief of staff, to the speaker. And I believe that the speaker will find something to do about it. Please, what you are fighting for is your right. But I will not say because of your right. We are depriving other people. Yeah. But I know the government have seen this. It's all over the place. But because of our relationship, please give me this opportunity. Yeah. Honey, like what she said. ẹ máa gbọ́ ẹ jẹ́ kí n ṣàlàyé fún yín dáadáa ní ìlú yìí tó bá ń sọ pé àwọn wo ló mú glory wá fún country ní sport disable ni
àwa yẹn ni wọ́n wá ń fìyà jẹ àwa yẹn ni wọ́n wá ń yọ spọ́ọ̀tù tiwa kúrò kí ni wọ́n fẹ́ káwọn èèyàn máa jẹ ẹ ní ṣe tọ́námẹ́ǹtì fún wa tọ́námẹ́ǹtì tí wọ́n tún wá ń ṣe lẹ́ẹ̀kan lọ́dún méjì ẹ̀ẹ̀kan lọ́dún méjì ẹ tún wá ní ẹjọ́ àwọn ẹ̀yà kan kúrò bẹ́ẹ̀ ṣé kò súnpó ni táyà wọ́n yọ wíṣíà tennis wọ́n dẹ̀ yọ def so now àwọn state tó ti wá employ àwọn ọmọ yẹn wọn ò ní fún wọn lówó wọn máa tọ́pù sálárì wọn wọn níyàwó wọn ná lọ́nà ní àárọ̀ ní everyday wọ́n máa tẹ̀ nínú òjò pẹ̀lú ebi inú kí ló wá dé kí ló wá ṣe bẹ́ẹ̀ yẹn now mínísítà wa sọ wípé festival tó ń bọ̀ yìí o òun fẹ́ invite àwọn aláàtà láti other country tó wá take part ọmọ onídùú òdẹ sí ìlú ẹ wò ṣé ó dáa ẹ wá ọ̀nà owó lálẹ́ gbà láti fi mú dídébù tó ń tọrọ owó kúrò sí. Oya ọ̀nà kó dídébù tó ń tọrọ bára sórí ṣé wọn kó wọn ni. I'm happy with what we are saying. ṣé ní nǹkan tó fún wa ba ọ̀rọ̀ yìí jẹ́ níjọ́ Monday nígbà tí kìnìyàn bẹ̀rẹ̀ area commander gbogbo wa àti DPO àjọṣe wọ́n dẹ̀ rí wa wọ́n dẹ̀ ní ká lọ kọ lẹ́tà a dẹ̀ kọ lẹ́tà mo dẹ̀ fún èmi fúnra mi ni mo mú lẹ́tà lọ fún area commander mo dẹ̀ fún DPO mo fún láti lọ gbogbo tó yẹ kí lẹ́tà dé lẹ́tà ti dé bẹ́ẹ̀ now nígbà tí protest yẹn wá ṣẹlẹ̀ lẹ́yìn DPO wa ń jága wa tó lè ní wa ni ṣé nǹkan tá à ń ṣe ò dání we are fighting for our rights. I'm going to see the DPO. ó wà bẹ́ẹ̀ yẹn. I'm going to see the DPO and tell him about it. But Latif, I want to beg on you. Very protest àwọn àkàndá ò fẹ́ gba ọ̀rọ̀ tí chairman ń bá wọn sọ gbogbo bí chairman ṣe ń pẹ̀tù sí wọn nú ni ìbínú wọn ń le sí. Wọ́n ti bínú lọ. Fún gbogbo yín tẹ̀sẹ̀sẹ̀ ń darapọ̀ mọ́ wa agbègbè Surulere ní stadium la wà níbi tí àwọn àkàndá ti ń ṣe ìwọ́de látàrí pé wọ́n yọ orúkọ wọn nínú àwọn tó máa díje ní National Sports Festival. Chairman local government Surulere ló wà wájú yín níbi tí wọ́n ti ń pèsè sí àwọn àkàndá. For you to ask for, let him come and talk to us, our minister, please. That is what we are looking for. If it's going to go, mo ti gbọ́. Èèyàn láti wá èèyàn tó ẹ pé ó lè resolve yìí. Nítorí ẹ̀ mo fi sọ fún ẹ. Sori right ni and protest is our fundamental right. Yeah. But tabani ẹ tó lè resolve, we are still going to come down to the table. But it's better we come down to the table. Èmi sọ pé somebody that can call the minister and put him to check, we will get across to him.
Can you tell them? Can you tell them this one? Can they listen to you about it? No me. I'm talking about the Speaker of Federal House of Representatives. The Speaker will talk to the Minister. On behalf of the... Sir, you know why we are doing this? The governor. You know why we are doing this, sir? Sir, do you know why we are doing this, sir? The governor will also come. Why we are doing this is that we want the attention of the minister. Let him talk direct from that place. Maybe we have LO here. We have Lily officer here. Let him talk. Sir, don't just bother yourself about the matter that you know. I know what I'm saying. Thank you for watching. If you're new to this channel, consider subscribing so you won't miss out any of our latest video. My name is Aki Anabi. I'm a video director and TV producer of Akomolowe on African Magic. Keep watching DriveTV. olólùfẹ́ DriveTV àti gbogbo ẹ̀yin tí Fẹ́mi Sola ẹ máa wo DriveTV. Keep watching DriveTV. My name is Wole Agba. Taking this time out to tell you all that you keep watching DriveTV. What drive ẹ̀wọ̀ ní ògo ẹ̀? What drive ẹ̀wọ̀ fulfilment? What drive ẹ̀wọ̀ bí tó bá lọ? Ó ní iṣẹ́ rìn. Ibi ni kò máa wò DriveTV. Thank you. Chloe. DriveTV, driving you around the world.